Hello. Hello. Ẹ káalẹ́. Yes sir, Daddy. Prince ẹ kú iṣẹ́ o. Yes sir. Ọlọ́run máa gbà fún yín o. Àmín sir. Kí lẹ ń Ẹ dákun mo fẹ́ kẹ́ fún mi ní ìmọ̀ràn kan. à ń gbọ́ yín Daddy. Mo lóṣì ìyàwó mi ní ọdún tó kọjá. Yes sir. Ó dẹ̀ ti pé ọdún kan báyìí. Ṣùgbọ́n ó wù mí láti rì máa rí. Yes sir. Ṣùgbọ́n mo wá wá confuse pẹ̀lú pé báwo ni mo ṣe fẹ́ rí èèyàn gidi torí ọjọ́ alẹ́ torí mo ti pé 56 báyìí. 66. Àwọn ọmọ mi bẹ́ẹ̀ ni 5. Gbogbo àwọn ọmọ mi ló ti fẹ́ láti wọn tó fẹ́ wọ skul báyìí. Yá wá lè mi nìkan nínú ilé. So ìmọ̀ràn lórí ní gbogbo tí ń bẹ nígboro báyìí àwọn obìnrin tí ń bẹ nígboro ẹ̀rù wọn ń bà mí. Ọ̀jẹ̀rù ọjọ́ alẹ́ dẹ̀ ń ba ẹ̀mí náà. Ẹ̀yin nìkan lẹ wà nù lé báyìí ẹ̀dẹ̀ wà lé 66. Ńlá àmúra skul lọ́wọ́ báyìí. Daddy, ó tọ́dún mélòó? Okay, ọdún kan sẹ́yìn ni Ọlọ́run mọ́ mi sọ́dọ̀ báyìí. Ọdún kan ó ti pé ọdún kan sẹ́yìn báyìí. Kí ni age mọ́ mi ń gbà yẹn? 48 mi nígbà yẹn. 48. Bẹ́ẹ̀ ni 48. Níyàwó yín? Bẹ́ẹ̀ ni tó fi kú. Daddy jẹ́ bí ń lè rè lẹ́ẹ̀kan sí. Ó tó ọdún mélòó sẹ́yìn báyìí tí Ọlọ́run mọ́ mi sọ́dọ̀? Ọdún tó kọjá ni. Ọdún tó kọjá ìparí oṣù kẹfà. Àwọn àlejò 48 ń gbà yẹn. Bẹ́ẹ̀ ni sà. Àwọn nìkan lẹ́dẹ̀ fẹ́. Òun nìkan ni mo fẹ́ tọkàntọkàn tí ò sí gbàrí ti ìyàn lè rí láyé mi. Omi mọ̀ pé kú lè yà wá. Ó tọ́dún mélòó sà Daddy tí ẹ ti jọ wà báyìí ní marriage? 28 years la fi jọ gbé. Lẹ fi jọ gbé? Bẹ́ẹ̀ ni 28 years. Okay, ọmọ 20 years náà wà nígbà yẹn? Bẹ́ẹ̀ ni. Náà wà nígbà yẹn? Ọmọ 20 years ló wà tàbí fẹ́ra. Ẹ̀yin wà lọ́mọ 38 years nígbà yẹn? Bẹ́ẹ̀ ni. Wà tó dé balógun yín gbá lórí ẹ̀. Kábíyèsí Ọlọ́run. Ọlọ́run tún wá mú wọn sọ́dọ̀ ní 48. Bẹ́ẹ̀ ni. Sórí pé láyé ò ṣe predict. Ìtàwọn èèyàn máa sọ́ngbà yẹn ni pé wọn ìná búrẹ́dì ẹ̀ bàbá ẹ̀ ní ó kọ́kọ́ lọ àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni sà. Ilé ayé ìlágbára o. Ẹ̀yin gan ò lè gbàdúrà kíyàwó yín síwájú yín lọ. Mi náà gbà ládùúà. Mi gbà ládùúà bẹ́ẹ̀. Ẹ̀yin nìkan lẹ okay, kí ni èjì ọmọ tẹ́ bí ń sìn àkọ́bí yín? 26 ni. Ní báyìí? Bẹ́ẹ̀ ni sà. Ṣé o ti wed? No. Ó wà ní ó tẹ̀ ìsáàfù tán ní ọba ìyá ni. Daddy, iṣẹ́ wo lẹ ń ṣe báyìí? Píríntà ni mí tó ń tẹ̀wé. Píríntà ni mí tó ń tẹ ìwé. Ṣùgbọ́n ìgbà tí kọ̀ǹpútà dé pẹ̀lú handset. So ó fẹ́ lọ́wọ́ ó lọ jáíjáí. So ní option mi dùn pé ọ̀kadà ni mo fi ń tọ́ gbogbo àwọn ọmọ mi níwèé. Mi dẹ̀ regret, àwọn náà dẹ̀ regret. Kábíyèsí. Kábíyèsí. Ṣé àkọ́bí yín yẹn ìbò náà wà tí wọ́n 26 yẹn? Ó wà ní Ondo State báyìí. Kí náà ṣe ń bẹ̀rẹ̀ má bínú ó ní reason ṣe ń bẹ̀rẹ̀. Website designer ni. Okay. Èkejì ń kọ́ ọkùnrin nìyẹn àbóbìnrin? Obìnrin nìyẹn wà ní school. Wà ní school. Bẹ́ẹ̀ni. Ìkẹta ń kọ́ sà àwọn náà wà pẹ̀lú yín? Ó wà pẹ̀lú mi ó múra school lọ́wọ́. Báyìí. Ṣé Ìbàdàn lẹ wà sà? Ìbàdàn ni mo wà. Ẹ wá rí mi láàárọ̀ Friday. Ìyẹn gidi ní bàbá ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rí. Etí state mi sọ fún mi nìyẹn. Jáde ẹ wá rí mi láàárọ̀ Friday. Ó dà sá. Ẹ dákun ẹ júwe ọ̀dọ̀ yín fún mi. Ìwó road láwa. Ẹ bá ti dé Ìwó road. Ẹ sẹ́pẹ̀ lọ sí Prince FM. Orú mẹ́ni ọ̀wọ̀. Okay sá. Ó dà sá. Adjacent NNPC ni tó wà lẹ́spress ní bíbá ẹ̀ ní Ìwòkẹ́ tó dé Yànàfẹ́. Bẹ́ẹ̀ ni Prince FM. Ó dà sá. Ẹ máa bọ̀ láàárọ̀ Friday. Wá rí láàárọ̀ Friday. Ọlọ́run ní fi yín lẹ̀ lágbára Ọlọ́run. Thank you sá. Thank you sá.